tí ẹ ti ní àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́jọ́ tòní. Mo kí yín, mo kí yín, mo Ojúde Ọba tọdún míì tó ti wọlé dé o. Eléyìí tó máa wáyé lọ́la òde yìí ní ìlú Ìjẹ̀bú Òde. À ń retí yín o. Náà tó opposite yìí, ó ti jẹ́ part of the palace. Àwọn architect wọ́n design ẹ̀ lọ́wọ́ purposely for this occasion. Awujalẹ gbà yẹn ó ti kú. The past Awujalẹ gbẹlẹgbẹ ó ti kú. So kábíyèsí wọn ti mọ bí kó àwọn máa jọba but praise wọn o. But ìjọ àwọn kan travel pé we go and find out greener pasture. Ìjọ àwọn travel lọ sí London. Send up party wọn lélẹ̀. Dad mi ni Alhaji Ojúde. Mom mi ni. And this is myself. Èmi ni ń bì.